ewì eré ìbálòpọ̀ kì í ṣèfẹ́ oyin ladùn mo nífẹ̀ẹ́ kọ́ rárá gbẹ̀tàn lémi kí n gbẹ̀tàn lé ọ káfẹ́ yìí ṣèmùlẹ̀ ìfẹ́ wa ẹ̀tàn ní bẹ́ńbẹ́ ó jàre ó dá mi lójú fífẹ́ báyè koro tó dáńtọ́ eré ìbálòpọ̀ kì í síwájú ìgbéyàwó òfò lómi ẹ̀fọ́ ń ṣe kò ṣeé gbé mu bẹ́ẹ̀ ni kò ṣeé bùwẹ̀ wúndíá tó ta rẹ̀ lọ́pọ̀ òfò ara ló ṣe bírun ò bá padà jàǹfààní àdúgbò orí ló bá a ṣe a ní ọmọgọ̀ ẹni kó má kú ẹpọ́nà kí ni yóò pagọ̀ ọmọ bí ò bá ṣàgọ̀ àbọ̀mọ tí wọ́n ń bá wí tí ń sá kiri tí ò gbẹ̀kọ́ ilé ọwọ́ ìfojú lásán nírú ọmọ bẹ́ẹ̀ ń kó sí owó tí ò tówó ni wọ́n fi ń tọrú wọn jẹ bùrọ̀dá ẹlẹ́nu dùn ún rò fọ́ ni wọ́n fi ń ṣọ̀rẹ́ àtàtà agado ọwọ́ dùn ún bẹ́gi adó ìfẹ́ dùn ún ṣe lẹ́nu oníjàmbá ara ẹnu akọ onírọ̀ ìfẹ́ kì í kan àdéhùn ẹlẹ́mu kì í jọ ìlérí ọlọ́tí kan kì í dalẹ̀ ìfẹ́ ẹlẹ́tàn kan kì í tọ́jọ́ pọ́wọ́ rẹ̀ bá gan tó ń wá tán àìsẹ̀ padà ni ìfẹ́ ẹlẹ́yẹlé ló pẹ́ títí ìfẹ́ àdàbà kan kì í dalẹ̀ bí kì í bá dá ẹyá fò lọ bídìí bá bàjẹ́ tán kọ́ tónídìí nídà bí wọ́n tútù désàlẹ̀ kòkó tán kọ́ o orin ìfẹ́ ayípadà orin ladùn ó ní mo fi ní ẹ bá mi kẹ́sì ọ̀sọ̀rọ̀ ọlọ́mọge àsìkò yìí pé bí wọ́n bá ń tẹ̀ ó kó má dunnú ń gbọ́ná wọn pé oníwà ó tún rẹwà nílẹ̀ ẹlẹ́wà ló bá dẹni ẹwà láwùjọ ọkùnrin fún ọ lóríkì tán ó pè ọ́ lẹ́wà mi ló bá ń dunnú omidan ṣe ni ó yẹra rẹ wò kó tó kó sí páńpẹ́ ìfẹ́ ọkùnrin sùúrù bù ọ́ bí ẹranú ṣúgà ó ń yọ̀ ó mọ̀ wípé ohun tí wọ́n fẹ́ lá ní sọlọ́gbọ́n wọn dòmùgọ̀ gbójú bá rìnjú tán wọn agbójú sí ọ ìgbà yìí gan ló tó mọ̀ pé ìfẹ́ tá a fàdíyà kò dénú ju ká fi pátá lọ ọ̀rẹ́ gbọ́ mi ìfẹ́ ẹ̀tàn ní sí ni lásọ̀wò tí kì í dúró dọjọ́ alẹ́ ọjọ́ ìgbéyàwó eré ìbálòpọ̀ kì í ṣèfẹ́ wúndíá tí wọ́n bá ń bá wí kò bá dára kó o gbẹ̀kọ́ kó o lè bá gbèsè ẹ̀kọ́ yọ ni mọ̀jẹ̀sí tí wọ́n kìlọ̀ wà fún kọ́ oyin ladùn mú lásùnwọ̀n tó bá gbọ́ á sì lè tẹlẹ̀ jẹ́jẹ́ irú wọn ni wọ́n sì ń wúlò láwùjọ ọmọ tá a kọ́ nílé ọgbọ́n tá a wò nílé oyè irú ọmọ bẹ́ẹ̀ ajá fáfá tó bá dòde ìmọ̀ oyin ladùn ń pẹ́ yín wúndí àsìkò yìí pé ẹ má jẹ́ ká tara wa lọ́pọ̀ nítorí adùn òní eré ìbálòpọ̀ kì í ṣèfẹ́. àfàmọ̀dá abárẹ́ ní bèrè pé ta ni ọ̀dọ́mọdé akẹ́wì tó kọrin ewì sétí yín mo ní tó bá ń bí pàgógó ta ní dún kèrègbè ta ní fọn dùgbẹ̀dùgbẹ̀ sétí ọmọ aráyé ẹwú fún wọn nílé lóko lẹ́yìn ó di pé olúfúnmikẹ́ oyíndàmọ́lá ló wà ní gbàgede ṣe bọ́lá òye lórúkọ bàbá tó bí mi lọ́mọ àpèlé làápè làkéwé ọ̀rọ̀ tọ̀ bẹ́ẹ̀ sì pè mí lóyin ladùn ẹ̀yìn jẹ́ elédùnmarè omi ẹ̀kọ́ ní kúkú ṣe ìran ọmọ adarí wo ló jẹ́ foyín sẹ́nu kó tún rojú kókó kádàní wáyé wá fadùn ayé chìnkì gbogbo mùtúnù wa kájọ rí ná kájọ rí ṣe kájọ rí ajé ná lọ́ọ̀dẹ̀dẹ̀ yìí oyin ladùn ló kí pé ó dìgbà kan náà.